Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó tún fún wa ní wákàtí yìí. Olúwa àwọn olúwa, ọba àwọn ọba, ẹ̀mí inú àwọn wòlíì mímọ́. Bàbá mi awúwo má ṣe gbé, ọba tó ń jẹ́ èmi ni ní gbogbo ìgbà. Ọba tó wà láàyè tí ó ń bẹ tí ó sì máa bẹ. Alágbára ní ìsánlú ọ̀run. Ẹni tí gbogbo ayé ń wárí fún, Ọlọ́run àwọn ọlọ́run. So gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí tún yìn lẹ́ẹ̀kan sí. Wọ́n náà máa dúpẹ́ níbi tó wà. 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 Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run tí a tún wò mí lọ́wọ́lọ́wọ́ ta ní oore ọ̀fẹ́ àti wò mí. Wípé ẹ kú àárọ̀, ẹ káàsán, ẹ kú àṣálẹ́ níbi po ibikíbi tí ẹ ti ń wò mí káàkiri àgbáyé. Ọlọ́run tó jẹ́ èmi ni, tó sì jẹ́ kó wà láyé, tó jẹ́ kémi náà wà láyé, kò ní fi wá sílẹ̀. So nítorí náà, gẹ́gẹ́ bí ìṣe wa, àwọn náà mọ̀ pé kò sí nǹkan méjì lórí ètò yìí ju àdúrà lọ. Ọlọ́run tí ó sì ń gbọ́gbe àtẹ̀bẹ́ ni, ó ti fi dá wa lójú, yóò sì gbọ́ igbe wa. Màmá, bàbá, àǹtí, my sister, my brother, lórúkọ Jésù, ẹ ò ní testimony ayọ̀. Ẹ ò ní wà láyé bí ẹni tí ò sí. Ẹ ò ní wà láyé bí òkú èèyàn. Ọwọ́ agbára yóò sọ yín di ọ̀tun, yóò sọ yín di ẹ̀dá ọ̀tọ̀. Mo kí gbogbo wa lórúkọ Jésù. Lóyún ilé lálejò lórúkọ Jésù. Ọdún tí ń bọ̀, a ó tún bá wọn ṣe. A ti rí ẹ̀yìn 2021. 2022 yìí, èmi àti ẹ, a ó rí ẹ̀yìn rẹ̀. So nítorí náà, ìṣẹ́jú bíi mẹ́ta tí mo nílò láti lò sí, mo fẹ́ ká fi képe bàbá yẹn. Kókó àdúrà wa, ṣùgbọ́n kó tó képe Ọlọ́run, ó ní gbogbo yẹn ló ti ṣẹ̀tàn ti kùnà ògo Ọlọ́run. Bíbélì sọ wípé ìdí èyí lọ́mọ tí wọ́n ti náà láti pa gbogbo iṣẹ́ òkùnrùn. Nítorí náà, máa bá Ọlọ́run sọ̀rọ̀, máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run. Ìwọ náà mọ ibi tó ti ṣẹ̀, máa bá bàbá yẹn sọ̀rọ̀, máa bá bàbá yẹn sọ̀rọ̀. Àwọn kan máa sọ pé ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀. Ìwọ gan mọ̀, kò ní di bàbá, kò ní di kọ̀kọ̀. Jẹ́wọ́ rẹ̀ fún Ọlọ́run, jẹ́wọ́ rẹ̀ fún Ọlọ́run. Ibi tó ti sọ̀rọ̀ sọ, ibi tó ti ṣe tí ò yẹ kó ṣe, ibi tó ti wo tí ò yẹ kó wò, máa bá Ọlọ́run sọ̀rọ̀. Ibi tó ti mu tí ò yẹ kó mu, gbogbo nǹkan wà tá ò yẹ ká bá lọ́wọ́ ọmọ Ọlọ́run. Bí tá a ti bá lọ́wọ́ rẹ̀, dákun máa bá Ọlọ́run sọ, jẹ́wọ́ rẹ̀. Aláàánú àtolódodo ni òun, ni yóò sì dáríjì wá. Jésù Olúwa wa. Jọ̀ọ́ bí ìṣẹ́jú mélòó kan tó kù yẹn, mo fẹ́ kó o bá Ọlọ́run sọ̀rọ̀ báyìí. Pé Jésù lẹ́ẹ̀mẹ́ta tó wá sọ fún Ọlọ́run. Sórí tẹ́yẹ̀ máa sọ pé òun lọ bí àdúrà. Ayé máa ń sẹni lọ nígbà míì, ṣùgbọ́n wọn àyè borí. Téèyàn bá kúnlẹ̀ kó ń fẹ́ gbàdúrà, ọ̀tá máa ń rí nígbà yẹn, ṣùgbọ́n wọn kì í borí ọmọ Ọlọ́run. Wá sọ fún Ọlọ́run, Olúwa gbogbo ojú òkùnkùn lára mi lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run bu ìfọ́jú lù. Olúwa bu ìfọ́jú lù. Olúwa bu ìfọ́jú lù. Gbogbo ojú òkùnkùn lára mi lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run bu ìfọ́jú lù. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ó wá sọ fọ́lọ́run báyìí, àkókò àdúrà rẹ̀ náà tí mo fi jáde ní ìrọ̀lẹ́ ní àkókò yìí, òun náà ni wípé Olúwa, ọwọ́ ọ̀tá lára mi. Ṣé rí bí ènìyàn bá ra mọ́tò tó wá ń tò kiri, tó tò lápá tó lẹ́sẹ̀ tí ń ṣàṣe pòkòpòkò, wọ́n á lọ́wọ́ wà lára rẹ̀. Wọ́n sọ fún Ọlọ́run, ọwọ́ òkùnkùn yìí jẹ́ kí ènìyàn rọ́wọ́ yọ. Ọwọ́ òkùnkùn a máa fani sẹ́yìn, ọwọ́ Sátánì a máa dá ire yẹn padà sẹ́yìn. Wọ́n sọ fún Ọlọ́run, Olúwa gbogbo ọwọ́ ọ̀tá lára mi, Jésù ó yá ṣìdànù. Wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀. Máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé iná ẹ̀mí mímọ́, gbogbo ọwọ́ ọ̀tá lára mi, lára ọmọ tí mo bí, ọwọ́ Sátánì lára rẹ̀, lórúkọ Jésù Ọlọ́run ṣìdànù. Ọwọ́ tí ń dorí ògo kodò, àwọn ọwọ́ tí ń dá ire dúró, ọwọ́ tí ń sọ kádàrá, tí ń yí kádàrá padà, ó yá máa sọ fọ́lọ́run. Ọwọ́ tó ń yí àmì padà, lórúkọ Jésù ó yẹ jóná dànù. Àtọwọ́ àtọlọ́wọ́ ó yẹ máa jóná, ó yẹ máa jóná, ó yẹ máa jóná.
ó yá máa jóná, ó yá máa jóná, ó yá máa jóná. Gbogbo ọwọ́ tó tẹ ògo mi rì, ó yá gbiná dànù. Ọwọ́ Ọlọ́run gbé ògo mi jáde, ti yanu bá Ọlọ́run sọ̀rọ̀. Bá Ọlọ́run sọ̀rọ̀, máa bá Ọlọ́run sọ̀rọ̀. Ọwọ́ Ọlọ́run gbé ògo mẹ́rin ti yanu. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ó rí ìyanu Ọlọ́run. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ̀ wọ́n tó rí àdúrà tí wákàtí ìgbà bí Olúwa ti wà tẹ́mi rẹ̀ wà láre kì í ṣe nípa ipá tàbí nípa agbára. Gbogbo ọwọ́ tó kọ̀ọ̀kan náà sínú àgọ́ ara rẹ̀ lórúkọ Jésù ó yá kó gbiná dànù. Ọwọ́ ọ̀tá lára rẹ̀ ó yá kó jóná dànù. Ọwọ́ àdúnilọ ó yá kó jóná dànù. Ọwọ́ ìka ènìyàn ó yá kó jóná dànù lórúkọ Jésù. Gbogbo ọwọ́ Sátánì ó yá gbiná dànù. Mo yẹ gbin dànù lára rẹ, ọwọ́ tó ń darí rẹ padà, ọwọ́ tó ń dá bísíǹsì yẹn padà sẹ́yìn, ọwọ́ tó ń mú kí bísíǹsì yẹn máa jóná tó máa jó àdúrà sẹ́yìn lórúkọ Jésù ó yá kó gbin dànù. Ọwọ́ tó mú kókó òwò rẹ máa jóná dólọ ẹ̀yìn ó yá kó ọwọ́ náà jóná dànù kó rí ìyanu Ọlọ́run. Ọkàn rẹ yóò balẹ̀. Gbọ́ àdúà, àánú rẹ yóò ṣe àwọn ọ̀run tó ló sọ pé mi ó ṣàánú àwọn tí mi ó ṣàánú fún. Ọlọ́run yóò ṣàánú rẹ, yóò gbà ọ́ lọ́wọ́ owó òkùnkùn, bẹ́ẹ̀ ni yóò rí ẹ́. Ó dá lábùkún fún lórúkọ Jésù. Ọwọ́ tó wà nínú àgọ́ rẹ tó ń fi àìsàn sí ọ yẹn, ọwọ́ tó dá ogun lẹ̀ sójú kan lórúkọ Jésù, ọwọ́ náà kó jóná dànù. Ìwọ di òmìnira, bẹ́ẹ̀ ni yóò rí. Gbọ́ àdúà, Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Fire. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run pé a tún kú àtàárọ̀. Àwa alẹ́ mọ̀ rí lẹ́yìn làwọ̀ máa bá gbogbo ẹ̀yin tí mo máa ń appreciate àwọn èèyàn kan tí wọ́n ń ra credit, wọ́n ń ra data, wọ́n ń fi ń wò wá lórúkọ Jésù. Iná ò ní tán lọ́wọ́ yín, ẹ ò ní wọ́wọ́ tí o, ẹ ò ní náà kàtàkẹ́ tó rí kan, ẹ ó máa pọ̀ sí nínú ọ̀rọ̀ ẹnu ọ̀la. Bó ti wù kó lédè lè máa wọ̀nyẹn tó kò ní lè mọ́ yín. Íjíbítì gbóná dẹ̀ sí kó dégó sẹ́ni lórúkọ Jésù. Ọlọ́run ó sọ gbogbo ẹ̀ dígó sẹ́ni, bẹ́ẹ̀ ni yóò rí ọ. Ó dá lábùkún fún o. God bless you. So ní orí Facebook Ajewole Samuel, orí YouTube Christ Campaign TV, and then ní orí Instagram Ajewole 477 lórúkọ Jésù. Àní fi gbogbo wa sí àwátì. Àwọn rẹ̀yìn 2022 kò ní rẹ̀yìn wá sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ó dá lábùkún fún. Praise the Lord. Ká ìlú ẹ̀ dáadáa. Ìgbẹ́ni ló fi kí a mọ̀ máa ń láì pé kéèyàn kí ìlú ẹ̀ dáadáa. Praise the Lord. Kí hallelujah lẹ́ẹ̀kan sí. Hallelujah. Amen.